Islam nílẹ̀ Yorùbá náà ìsì tó lẹ̀ sí ni ká má tara wa o ilẹ̀ sí ni kọ́là láàárọ̀ yìí ni mo rí ọdún ìṣẹ̀ṣe tí wọ́n ṣe ní àwẹ̀ lábẹ́kúta kọ́là bí wọ́n bá ń lọ yìí ní mọ́kàkùnlé tó bá jù tí wọ́n ṣe gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ṣé wọ́n ṣẹ̀ṣe làwọn lẹ́yìn ni àbí ṣé àwọn lẹ́yìn náà ṣé ó ṣẹ̀ṣe ni wọ́n ní àbí mùsùlùmí bí mùsùlùmí ti pọ̀ tó lábẹ́kúta láàárọ̀ yàrá ìbẹ̀lẹ̀ ní nẹ́ẹ̀tì yóò bẹ̀ẹ̀ tí wọ́n ń lọ bí yìí nínú àwẹ̀ àpẹẹrẹ tó ń tẹ́ká tó máa ó fi dàárọ̀ yìí wọ́n yẹ ká mọ̀ bẹ́ẹ̀ lábẹ́kúta wọ́n rí pé àwọn ṣẹ̀ṣẹ̀ tó jáde láàárọ̀ yìí tí wọ́n jáde lérò pọ̀ nígbà tí ẹ bá ń bẹ lára bá nínú tí Islam wà tẹ́ pé èyí tó dájú ni pé gbogbo àwọn yìí ò ti dàbí pé àwọn ti kó mọ́ a ní kẹfẹ̀ níbẹ̀ tẹ́lẹ̀ bá a ti mọ́ mùsùlùmí mẹ́ àtúntí wá ní mùsùlùmí kí àtúntí láwọn tó kó mọ̀ níbẹ̀ tí wọ́n pẹ́ mùsùlùmí ni wọ́n àmọ́ òtí sékéré ò ti sé máa tó jẹ́ ká máa òun náà ní pé wọ́n ṣe pọ̀ tó yìí àwọn mùsùlùmí náà ti tún kún wọn láwọn sáti rárá àwọn náà ní bẹ́ lọ́pọ̀ mẹ́ àwọn gẹni wọ́n pọ̀ mẹ́ẹ̀ tó ẹni wọ́n ń jẹ́rè fún àwọn ẹni ṣẹ̀ṣẹ̀ tí wọ́n ti padà àdìgbé Islam sí ìwọ náà ebi kí ní iná agbólo tá ń gbé káàkiri mẹ́ lọ́wọ́ ẹlọ́wọ́ inú ló wá bàjẹ́ yá wà òbítà ìwájé dó sí ọ̀yẹ́ kó jọmọ wá tíyàn lọ́dọ̀ Ọlọ́run báyìí ìgbé lásìkò tiwa ọ̀rọ̀ tiwa rí ni wọ́n ní èyí ìbànújẹ́ lọ́jọ́ kó jẹ́ fún wa tọ́jẹ́ pé lèmísí àádá yàsúgbù lẹ̀ kọ́líbù mi kàmàdí nǹkan àbí kọ́líbì ìsìláàmù wà ìmánà ẹ̀ sílẹ̀ ni kí la náà jẹ́ àfáà nílé rí gan tá a bá níwájú Ọlọ́run gan kí láàmọ̀ sọ pàṣẹ gan ìbí àzáyẹ̀ tó wọlé kọ́líbù mi kàmàdí nǹkan àbí kọ́líbì ìsìláàmù wà ìmánà nǹkan àbí kọ́líbì ìsìláàmù wà ìmánà. sẹ́yìn tí wọ́n ti ń kígbe sẹ̀ríà nì báwo ṣe sẹ̀ríà sẹ́yìn tí wọ́n ti sọ pé súnà wà náà nì tí wọ́n ní súnà dàgbà tọ́ẹ́kẹ́ bẹ́ẹ̀ yẹn bá lọ́pọ̀ lọ tí bá ń lórí ni wà láì máa bá fún sínú lónìí kò líle jẹ́ ilé ìbànújẹ́ ńláńlá lọ́jẹ́ nínú táwọn tó bá wọn mùsùlùmí bẹ́ẹ̀ táwọn tó bá ń ṣe súnà ti gbòòrò ṣebí tí súnà gbòòrò ó sì mọ́ ṣe mòlúdì yìí náà ibi táwọn ti ń ṣe mọ̀lúdì rẹpẹrẹ wọ́n pọ̀ lọ rẹpẹtẹ kí wọ́n máa ṣe ọdún òsùn báwọn kí ó sì ní Islam bẹ́ẹ̀ yẹn nígbà táwọn ti ń tó táwọn ṣe mọ̀lúdì táwọn mùsùlùmí táwọn la gbèrò bẹ́ẹ̀ táwọn kọ́ mọ́sálásí ńláńlá ibẹ̀ ni ẹ̀sẹ̀ dàgbà ní tó báyìí bẹ́ẹ̀. nẹ́sì ni yóò ti wá rí pé nǹkan ti tán ibi táwọn àti ẹ̀rọ pé ojú egbò ọjẹ́ra mọ́ ó ti kún kọjá bẹ́ẹ̀. ó ti wá jẹrà kọjá bẹ́ẹ̀ ilé àwọn mọ̀ pé tó ti wá ní sáàpù gígé aláì ẹsẹ̀ yẹn tó jẹrà yẹn ó ti di sáàpù gígé ilé ọjà ká mọ̀ pọ́nrọ̀ náà ti wá lágbára ojú egbò rẹ̀ táwọn ojú kékeré wò ó ti kú ní táwọn máa fòkù sí ó ti di sáàpù gígé. ẹ̀yin ọmọ Oòduà ẹ jí ẹ má sùn. When you fight corruption, corruption will fight back. Àwọn ará bí wọ́n ṣe rí pé àwọn èèyàn ń jí àwọn èèyàn ń padà lọ sílé wọ́n máa fún àwọn èèyàn wọn ní feedback wípé àwọn èèyàn tá fẹ́ wá gbéṣẹ́ rí àbá wọ́n máa ti ń jí kí ni ká ṣe wọ́n máa padà gbé wá ní ológun kò sí òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni mò ń sọ fún yín yìí wọ́n máa padà gbé wá torí ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn Fúlàní ni àṣà àti ìṣe àwọn ọmọ Lárúbáwá ni wọ́n fi ń jagun gbalẹ̀ ni ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ lọ dira
ẹ wà lákọ bí ìbọn, ẹ ṣòkígbẹ́, ẹ ṣayẹta, ẹ ṣe fọ́gbọ́n tó jẹ́ confam tí wọ́n confam fún yín, ẹ ṣe fúnra yín, ẹ ṣe fáwọn ọmọ yín, ẹ ṣe fáwọn ìyàwó yín, ẹ ṣe fáwọn ọkọ yín, torí pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dì tán bá dé ẹ máa pe ìjọba ò ní dá yín lóhùn, tán bá ti gbé wá lólógun káwa náà dá padà fún wọn, ká lé wọn padà báwọn bàbá wa ṣe lé wọn padà ní 1840. Allah òfúùtù fẹ́ẹ̀tẹ̀ ni, Quran ìwé lásán ni, pépà lásán tí ò nítumọ̀, ìtàn ìjàpá àti Yánrinbo ló wà ńbẹ̀, kò lè ṣe nǹkan kan, kò lágbára kankan, Allah ò lágbára kankan, kò lè ṣe nǹkan kan, òfúùtù fẹ́ẹ̀tẹ̀, paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè, Olúwa ilé Kàbá ni mo sọ yìí mo dúró, ó dìgbà.